Mojúbà aṣáájú ilẹ̀ Yorùbá. Mojúbà gbogbo àwọn aṣáájú obìnrin ilẹ̀ ọmọ Odùduwà Yorùbá. Tí mo bá fi aṣọ bojú mi ò bẹ̀rù, ṣùgbọ́n ó ti yé àwọn tí ó yẹ kí ó yé nítorí wípé àrokò ni. Arábìnrin kan dìde láàrin àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní ìlú òyìnbó fi ara rẹ̀ jọba. Ó sọ ara rẹ̀ di kábíkòsí. Níbi tí ayé lajú dé yìí, àwọn lọ́balọ́ba tí mo ti pàdé, wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run. Wọn kò sì jọra wọn lójú. Bí wọ́n ti ń bọ́mọdé ṣe ni wọ́n ń bágbà ṣe. Ṣùgbọ́n arábìnrin yìí nílùú òyìnbó, ó fi ara rẹ̀ ṣe kábíkòsí. Bó ṣe ń ṣẹ́ èpè fún ọmọdé, ló ń ṣẹ́ èpè fún àgbà, ló ń ṣẹ́ èpè fún abíamọ. Kò wá dúró síbẹ̀ o, ó tún ń lérí wípé alágbára ni òun. Mo fi àkókò yìí pe àkíyèsí àwọn yèyé ọba lẹ́lẹ́kejì. Èmi kò tí ì gbàgbọ́ wípé ọmọ àlè kan lè dìde ní ilẹ̀ Odùduwà kí ó fọwọ́ òsì júwe ilé tó bẹ́ẹ̀ gẹ́ tí apá ò ní ka. Mo gbàgbọ́ wípé apá á ká ọmọbìnrin yìí nítorí iṣẹ́ tí ó ń ṣe ti pín sí mẹ́ta. Ó ń ta ewé àti egbò, kò mà sẹ́ni tí ó lòdì sí o. Ó ń tọ́ àwọn ènìyàn sọ́nà lórí ewé àti egbò, kò mà sí ẹni tí ó bínú sí rárá, nítorí pé ó jẹ́ ẹni tó ní ìmọ̀ tó sì ní ààyè láti lọ máa wo àwọn Bangladesh website àtàwọn Winka website láti máa mọ àṣírí lílo ewé àti egbò. Èyí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó mọ̀ ọ́, ṣùgbọ́n gbà tí ó máa kọjá àyè rẹ̀, ó bẹ̀rẹ̀ ìgbéraga wọ̀ lẹ́wù tó bẹ̀ gẹ́. Tí ẹ bá kí káàárọ̀, kí ẹ tó délé, ó ti kí yín káalẹ́. Tí ẹ bá wá bojú wò ta, tí ẹ rí wípé ẹni tí a kí káàárọ̀ rẹ̀, ó máa ń kí ni káalẹ́, ilẹ̀ òdẹ tí ìṣú. A wá sọ wípé kò ní dá fún yálàyà yín. Ìwòsàn àti iṣẹ́ ìgbàlà yìí, òun kò fẹ́ ọpẹ́ nídìí ẹ̀. Mo mọ̀ wípé irú àwọn ẹ̀dá báyìí ó ti yé àwọn onímọ̀. Àwọn tó ń ṣe báyìí ṣe àwọn tó ń gbé ìgbésẹ̀ àti ṣe iṣẹ́ ìgbàlà. Ká fúnni ní ohun tí ó máa wo ni sàn. Ká wá kí yálàyà èèyàn pé kò ní dá fún ẹ pẹ̀lú ohun tí ò ń gbà lọ yẹn. Ó ti yé àwọn olóye. Bí èṣù ṣe ń ṣe iṣẹ́ gidi nìyẹn. Tí èṣù bá ṣe ìrànlọ́wọ́, á kì fùrọ̀ yálàyà ni. A ní nítorí wípé òun ò ṣèrànlọ́wọ́ láti fi gba ọpẹ́. Ẹ bá wa bá eléṣù obìnrin yìí wí. Gbogbo ẹ̀yin tí arábìnrin ti ṣe àǹfààní fún, ẹ má rìn jìnnà kí ẹ tó mọ̀ wípé ṣíbí gbọọrọ, ṣíbí gígùn la fi ń bẹ́ṣù jọbẹ̀. Kí n tó máa tẹ̀síwájú, ẹ gbọ́ orin yìí. Ọ̀rọ̀ tó ń lọ sẹ́, ẹ bá wa kíyèsí dandan ni. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́, kẹ́ fojú ra gbà wọlé o. Àgbà kì í wá lọ́jà, oríra ọmọ títí wá ló tó ṣe bí ròwe o. Èyí àgbà ọ̀tẹ̀ darí ìdí ni. Lẹ́ẹ̀kan sí ibi àgbàlá ń bá gbà. Èmi náà rè tó pe arábìnrin yìí ní àdán níjọ́sí.
mo tún wá ń pè ní hedgehog lónìí. Hedgehog jẹ́ ẹranko tí ó fi àtẹ́lẹsẹ̀ jọ ènìyàn, tó fi ìka ọwọ́ jọ eku. Hedgehog animal. Tí hedgehog bá ń rìn, a sì máa gbé ẹsẹ̀ bí ènìyàn. Hedgehog jẹ́ ẹranko tí ó máa ń ki orí àti ọwọ́ àti ẹsẹ̀ bọ inú àpò gẹ́gẹ́ bí ìjàpá. Ìdí tí mo fi pè ní hedgehog ni wípé tí ó bá kí yín ní àárọ̀ sẹ́, kí ẹ tó délé, tí ilẹ̀ ò tí ì ṣú, á kí yín káalẹ́. Arábìnrin jẹ́ ẹlẹ́nu méjì ẹ̀dá, ó sì jẹ́ alásọkójẹ. Mo farabalẹ̀ púpọ̀ kí n tó gbé fídíò yìí síta. Ọlọ́run ló gbé mi dìde o, iṣẹ́ tó ń ṣe ò kàn mí, ṣùgbọ́n Ọlọ́run ní pé kí n gbóhùn sókè torí pé àwọn aláìmọ̀ kan wọ́n sì ń tẹ̀lé lẹ́yìn. Ọlọ́run wí pé kí n pe attention ọmọ rẹ̀ Tina, kí ó bá ìyá rẹ̀ sọ̀rọ̀, nítorí wípé ẹ̀san ohun tí ìyá rẹ̀ ṣe láti fi tọ́jú ìyá rẹ̀ kò ní pẹ́ ṣẹlẹ̀ láìpẹ́ o. Ẹni tí ó bá fẹ́ kí ó gbọ́ ohùn Olúwa, nítorí wípé àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí. Tí ó bá dénú rẹ̀, á dódidi. Ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ló ń yé yín. Ohun tó dùn mí jù nínú ọ̀rọ̀ tí Olúwa rán mi yìí ni wípé àwọn ọmọbìnrin àti àwọn ọmọ tí arábìnrin tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó bí, wọn kò gbọ́ Yorùbá púpọ̀. Ẹ̀yin yèyé ọba, mojúbà o. Ǹjẹ́ ó dára fún ẹni tí ó gbọ́ Yorùbá, tí ó ń fi orúkọ Yorùbá jẹun, láti máa gbé ìgbésẹ̀ ìjà láàrin àwọn ọmọ Yorùbá? Ẹni tí ò bá lè tún ilẹ̀ Yorùbá ṣe, kí ó má ṣe dákún ìṣòro tí a ní. Kí ni mo wí? Ẹni tí ò bá lè tún ilẹ̀ Yorùbá ṣe, kí ó má ṣe dákún ìṣòro tí a ní ilẹ̀ Yorùbá. Nítorí wípé àwọn ọmọ tí a bí sílùú òyìnbó gbọ́ Yorùbá. Ìwọ arábìnrin tí ó gbọ́ Yorùbá yìí, wàhálà tó ń fà yìí tó gẹ̀. Tó bá ṣàánú ọjọ́ ikú ẹ, tó ṣàánú àwọn ọmọ ẹ tó ń dàgbà, mo fẹ́ kí o ṣe kí ni? Kí o ṣàánú àwọn aláìmọ̀ kan, èyí tí wọ́n jù lọ, tí ò ń fi ẹ̀tàn bàtàyé bọjọ́ iwájú wọn jẹ́. Sorry. Mi ò fẹ́ kí fídíò kí ó pẹ́ rárá, nítorí àǹfààní àwọn tó ń lo fóònù tí wọ́n ní àǹfààní àti gbọ́ first, second, third
5th 4th year mo mọ̀ pé bẹ́ẹ̀ ni tí mo ti ṣe àwọn video message 8 síta ọ̀pọ̀lọpọ̀ ò ní àǹfààní àti gbọ́ so short message ní eléyìí. Ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohùn ẹ̀mí tí ó rán mi síta láti ṣe ìkìlọ̀ yìí nítorí wípé tí a bá rin ìrìn àjò tí a padà sílé àgbàlá ń bá tí a bá rin ìrìn àjò tí a fọwọ́ òsì júwe ilé bá jẹ nínú ìyá ẹ̀ ọmọ á jẹ nínú ìyá ẹ̀ ṣùgbọ́n báwa bá arábìnrin yìí wí èyí tó ní pé kò sí àgbàmọ́ ní ilẹ̀ Yorùbá mo sì fẹ́ fi àkókò yìí sọ fún gbogbo àwọn alátìlẹ́yìn arábìnrin Hedgehog yìí wípé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run nítorí tí owó bá tán iyì ńkọ́ kì í ṣe ohun gbogbo ni owó lè rà kì í ṣe ohun gbogbo ni owó lè rà ẹ bẹ̀rù Ọlọ́run. Hold on for a minute, please. Hold on, please. Okay, mo wá music kan jáde ni èyí tí Ọlọ́run ti gbé àwọn tìṣáájú rán láti máa fi kọ orin ìkìlọ̀. Kí ni olórin yìí rò tí ó fi gbórin yìí síta? Àwọn oore gúngún lobìnrin lè ṣe, àwọn gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ, obìnrin fojú dòrò òrùn wá gbé. Ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó. Kò jù bẹ́ẹ̀. Ẹ ṣé púpọ̀. Kí Ọlọ́run kí ó ṣàánú fún wa. A ò ní kẹlẹ́ṣù lọ́nà o. Kò sì sí ẹni tí ó dá àwa onígbàgbọ́ padà sí ilẹ̀ Íjíbítì torí a ti pè wá jáde láti ibẹ̀ náà. Ìkìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó, kó má ṣe sì fara gbòógì dán lójijì, ìgbọràn sàn jẹ́bọ rírú. Ó kọjá bẹ́lẹ̀, kálukú lómi ṣe tiẹ̀.